ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ. mo kí yín níbikíbi tí ẹ bá ti ń láǹfààní tí ẹ sì ń gbọ́ mi kétékété tẹ́ ẹ ti ń wò mí lágbára Ọlọ́run ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́ etí tí ẹ sì fi ń gbọ́ mi náà kò ní di ọdún ni mímí kì í ṣe àìmọ̀ fólókò Olúfẹ́mi Sunday Akínbọ̀bóyè lórúkọ ti tèmi MC Bobby Sunshine presenter and of course Mr Finishing bàbá Olúwafẹ́nu bàbá Olúwafikáyọ̀mí ẹ̀kú ọkọ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bèmí tí máa sọ tó tuntun la tún mú wá fún yín lénìí tuntun la mú wá fún yín lénìí wọ́n ní tí a bá pa a máa ń tọ́ ni wọ́n ní wípé tí a bá ta a máa tọ́ ni torí pé téèyàn ò bá tọ́ ẹ máa dẹran onídìí ìṣẹ̀lẹ̀ kan wà tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó mì gbogbo àgbáláyé tìtìtìtìtì ó sì mì orílẹ̀-èdè Nàìjíríà ó mì lògbòlògbò ìṣẹ̀lẹ̀ láabi ni o irú ìṣẹ̀lẹ̀ wo ni ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tí wọ́n fi jí àwọn ìbejì èyí tó jẹ́ ìbejì Muslim scholar kan ní ìlú Ìbàdàn ìyẹn Sheikh Muhammad Taofik tí gbogbo èèyàn ń pè ní Akeugba Gold ẹlòmíì ò tiẹ̀ mọ àwọn míì ò mọ arákùnrin tí wọ́n ń pè ní Akeugba Gold ṣùgbọ́n nílọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gbogbo èèyàn gbarata àwọn abiyamọ ayé káàkiri àgbáńlá ayé òun ni wọ́n ṣe kíni ni wọ́n ti gbarata nítorí ìṣẹ̀lẹ̀ yìí ọmọ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọmọ kọ́lọ́n kó dákun kó má fi náà ọmọ jó wa ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ òwe búkú ni o ó yẹ kí àwọn Yorùbá kan ti jókòó pọ̀ kí wọ́n tún òwe kan tún ṣe torí fìlọ́sọ́fì búkú ni ọmọ wa ò ní kú bẹ́ẹ̀ ọmọ wa ò ní sọnù ẹ rí wípé kì í ṣègbà àkọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta bá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní ká àwọn tí wọ́n ti ní irú ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n ní experience ẹ̀ wọ́n lé ní igba wọ́n lé lọ́gọ́rùn-ún àbí ní tá à ń sọ òye yín ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí torí wípé àwọn èèyàn wá dìde wípé irú eléyìí ò gbúdọ̀ ṣẹlẹ̀ wọ́n sì mú jẹ àwọn tó ń gbàdúrà àwọn tí wọ́n tí oníkálukú ló ń ṣe tiẹ̀ wípé kí Ọlọ́run ó ṣe kíni kó ṣe àwọn ọmọ ẹ̀ ní rírí a sì dúpẹ́ torí wípé àdúrà ń gbà káàkiri àgbáńláyé ni àtàwọn tó wà lókè òkun àtàwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo èèyàn ò ní wọ́n gbarata wípé tó àwọn ọmọ yìí wọ́n gbúdọ̀ jẹ́ rírí bó tilẹ̀ jẹ́ wípé èyí tó ṣẹlẹ̀ àdúpẹ́ torí pé kò mú ẹ̀mí lọ ìyá ọmọ ń dákú ṣeré bàbá ọmọ kan ò gbé mọ́ nínú ààwẹ̀ nínú oṣù lámúlánà ìyẹn tó ṣẹlẹ̀ yìí ó lágbára àdúpẹ́ o àwọn ọmọ ìbejì yìí bó bá jẹ́ wípé ẹ̀ tí ì gbọ́ wọn ti rí wọn bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ ẹ rí gbogbo ẹ̀ wò èyí lánàá òde ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Fresh FM tó kalẹ̀ sílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Akeugba Gold ìyẹn Sheikh Muhammad Taofik ìyẹn lánàá òde yìí wọ́n fi ìfọ̀rọ̀wérọ̀ wọ́n fi wá wọn lẹ́nu wò ìyẹn lórí telephone conversation ni ẹ̀rí ẹ̀yin tí wọ́n wá sọ yóò yà wá lẹ́nu ṣùgbọ́n ìdí tí mo fi mú wá fún yín wípé káwa náà lè bá akẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni nítorí wípé àwọn ẹ̀kọ́ wà tó yẹ ká kọ́ ká sì ṣe kí ni ká bára wa sọ̀rọ̀ torí pé ojú báyìí lálákàn fi ṣọ́rí pánsá ò fura pánsá jáná àjà tí ò bá fura àjà jì bónílé bá kọ̀ tí ò bá fura o lè máa kóru wọn lọ ní o ẹ̀bẹ̀ èèyàn bá rò pé ẹ dúró orílẹ̀-èdè tí a wà lórílẹ̀-èdè Nàìjíríà nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ ẹ jẹ́ kí n ṣẹnu déédéé síbí nígbà tí ẹ bá wá gbọ́ tán àwọn ìbéèrè kọ̀ọ̀kan àbí méjì wà tájọ bíra wa ẹ wò ó ẹ rí pé ẹ ṣíà fídíò yìí bí ẹ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí kí ẹ rí pé àwọn èèyàn náà darapọ̀ láti kẹ́kọ̀ọ́ ẹ rí
wípé ẹ share fídíò yìí ẹ jẹ́ kó go viral káwọn èèyàn ò lè bá akẹ́kọ̀ọ́ ńbẹ̀ kó dé etí àwọn ìjọba wa kán lè mọ̀ wípé ètò ààbò kì í ṣe kìrìmí rárá èyí tó yẹ kán mú lọ́kùnkúndùn ni kọ́lọ́n kó dákun kó ṣàánú wa ó yá ẹ wá nǹkan lédì tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jájọ jẹ̀gbádùn ètò yìí nígbà tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí bá tán máa padà wá kájọ yànnà náà nǹkan kan àbí èkejì ẹ kú kalẹ̀. orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe ayé tí bá jí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá jí sí orí ló yọ mí. èmi lè rí kan 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 èmi lè rí kan. hello ẹ káalẹ́ sà. hello. hello. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. ní kíkún kí lorúkọ yín sà. orúkọ mi ni Sheikh Muhammadu Taofik Akéwùgbà Gold. alhaji Akéwùgbẹ̀rú. alhaji. ọ̀rọ̀ mi tó ọpẹ́ yẹmí lọ́dọ̀ Ọlọ́run àti máa dúpẹ́ kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọjà. bàbá ẹ fi tọ́jà alẹ́ àwọn aráalé àwọn ará àgbòrò àwọn àgbáyé ní ká ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn àti lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. ní ọjọ́ sátidé ìjẹsàn a rìkọ́ọ̀dù wà ti tán nínú ilé àwa ń bọ̀ wá agbéra pé à ń bọ̀ wá sí Fresh FM láti wá ṣe prógráàmù ti aago 9 alẹ́. every Saturday. bá a ṣe ń jáde nínú ilé báyìí àti ilé mi wà ní ọjọ́ ní sáìdì Alfonso wọ́n ń pè bẹ̀yẹn ní àbàtà kan ẹ̀yìn nepa nítòsí nepa yẹn nílé mi. bá a ṣe ń drive jáde báyìí àti ìdé ibi junction ọlọ́rẹ̀ ladil express náà bá pè mí ìyàwó mi bá pè mí ní ó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ alájà àwọn olè tí wọlé à ń bọ̀bà wọ́n gbé bàdá dání mo wá ń bí mo ní ibo ni wọ́n wà ó ní ọmọ tọ́ílẹ̀ tó ń ti wá sanra fún ó wà ní sitting room òun sáré wá mú pampers lókè ni ló fi ń gbọ́rọ̀ o pé wọ́n ṣe pé à ń stop everybody mo wá ní ok wọ́n má jáde nínú ilé o èmi ń bọ̀ nísìn abasáré tọ̀ mọ́tò abẹ̀rẹ̀ sí ní karùkọ Ọlọ́run títí asáré dé junction ọjọ́ ibi àwọn ọlọ́pàá yẹn níbi police station. ó lè lẹ́yìn sì ń fọkàn sí pé ó fẹ́ jà. ó lè là ń fọkàn sí. alájà ìyàwó mi náà ò mọ̀ pé kidnapper tàbí àwọn abductors ni. báwa ti tán ká ń bọ̀ báyìí àwọn ọlọ́pàá yẹn la bá sọ fún wọn pé ká jọ ọ̀kan fún wa ní ọlọ́pàá méjì àwọn olè wà nínú ilé wa ń sìn wọ́n dẹ̀ ṣe dáadáa níjọ yẹn wọ́n fún wa lọ́lọ́pàá méjì. bóyá ojú ẹsẹ̀ náà la gbéra ìgbà tá a fi délé a rí i pé gbogbo èèyàn ti tò síta wọ́n bá ń pariwo wọ́n ti jí àwọn ìbejì lọ wọ́n ti jí àwọn ìbejì subhanallah. ara àwọn èèyàn yẹn wọ́n wà lára àwọn tó ń pariwo ara ẹ̀kọ́ tí mo fẹ́ káwọn èèyàn kọ́ ni pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ká má tètè tẹ̀lé ní tí majority èèyàn bá ń pariwo ẹ̀ nítẹ́nìkan bá wí ní gbogbo àwọn yòókù máa wí tẹ̀lé àwọn kan náà sọ pé wọ́n ti lọ ọ̀nà mọ́níyà gbogbo wọn náà ṣe ń wí nìyẹn àsọ́nà mọ́níyà kan náà lọ àwa wá tẹ̀. ó sì pé lára wọn sì wà lára àwọn tí wọ́n dúró bóyá wọ́n fẹ́ lo wọ́n kàn divert attention. bẹ́ẹ̀ni wọ́n divert wa wọ́n lọ́nà mọ́níyà ni ẹ máa lọ àti mọ́dẹ̀ẹ́sẹ̀ jáde wọ́n wọnú gáràjì tí gómìnà ń kọ́ lọ́wọ́ ń sìn gọ́vnà Ṣèyí Mákindé wọ́n wọnú gáràjì yẹn wọ́n kàn gbàbẹ̀ líǹkì express ọ̀nà wúru. àwọn ò mọ̀ àwa wá fèsì ọ̀nà mọ́níyà adé mọ́níyà kan tó fẹ́ máa lọ ọ̀nà Ọ̀yọ́ ká tún ronú pé ká padà àwa padà délé ló ṣẹ̀ṣẹ̀ wá hàn sí wa pé àwọn ìbejì wọn ti jí wọn gbé lọ. ìbànújẹ́ yẹn pọ̀ gan-an láàrin ọjọ́ mẹ́jẹ̀ẹ̀jọ èmi gan tí mi ò bára jẹ́ jù mo rí i pé mo lose pounds ẹni ó bá rí mi yóò béèrè ní pé alájẹ sì kì tẹ́lẹ̀ ni. mo rí yín pé ẹjò dáadáa nínú àwẹ̀ gan ẹ kì í jò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìbànújẹ́ tọmọ pápá ọmọ tí èèyàn lọ ní kéèyàn nífẹ̀ẹ́. ó hàn yí pé báwọn ọlọ́pàá tán bá ṣiṣẹ́ wọn dójú àmì ó hàn wí pé ó pọ́sibù kó jẹ́ pé bí kinní kan ò bá ṣe kinní kan ò lè ṣe ni mi fẹ́ pòwò yẹn délẹ̀ ẹbí tí ó pè ra ara ilé ẹni ní í ṣe ni. fúnra wọn kan ní á ìnfọ́ọ̀mù wọn pé ó ti jáde
torí àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n nígbà tí mọ́tò wá jáde wọ́n ní kálá wo ẹ̀yìn wò ni àbárí pé mídílì táwa ń lọ làwọn náà ń sáré wọlé. ohun tí wọ́n dẹ̀ lò nínú ilé yẹn kò tó 1 minute wọ́n gbébọn sí gateman létí wọ́n sì wọlé wọ́n bá àwọn ọmọ méjèèjì wọ́n ń ṣeré ní sitting room àwọn wo game ibẹ̀ náà wọ́n dẹ̀ píìkì wọn lójú ẹsẹ̀ kò sásọ lára èyí tó jọkùnrin torí òní màmá ẹ̀ lọ mú pampers fún lókè ìhòòhò náà gbé jáde. ìkejì wọ́n gbé òun náà bí wọ́n ti ń wọlé náà ń kí wọn mọ́lẹ̀ náà dẹ̀ ń rọ́ọ̀ṣì wọnú mọ́tò ìgbà tán wọnú mọ́tò tán pariwo lólólólè ni ìyàwó mi tó gbọ́ lókè ìgbà tí ó fi dé sàlẹ̀ àwọn ìbejì ẹ̀ ti lọ. ẹ̀kọ́ pọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí mo ń fi àsìkò yìí rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kan dákun kan mójútó ètò ààbò ní tí mo rí lóye lórí nǹkan tó ṣẹlẹ̀ sí Akéwùgbà Gold yìí tá a bá ṣọ́ra dáadáa ìgbà tí ó bá tó ọdún 5 àdúgbò kọ̀ọ̀kan ní kidnapper kọ̀ọ̀kan máa wà. kí ló dé. àwọn ọ̀dọ́ ti rí gẹ́gẹ́ bí ọ̀nà ọrọ̀ ajé tó easy fáwọn láti fi gba owó. ìkejì gbogbo ẹni tó bá ní ọmọ wẹrẹ kan máa páàkì wọn lẹ̀ yàtọ̀ fáwọn tá ń fọmọ sowó àwọn tó ń gbé ọmọ wọn ti rí i pé ó easy láti gbé ọmọdé ju àgbàlagbà lọ because ọmọdé ò ní mọ ibi tí wọn gbé wọn lọ ọmọdé ò ní lè complain tí a bá fún náà lọmọdé àgbàlagbà ló máa ní wọn lè dì lójú tí ò ní mọ ibi tó lọ. then wọ́n rí i pé trauma àwọn ọmọ yẹn gángan ti wà traumatized because ìbọn àwọn ọmọ yẹn ò rí ìbọn rí débi pé wọ́n ò na ìbọn sí wọn. mo rántí pé lẹ́mìí nígbà tá a gbé àwọn ọmọ yẹn lọ hospital ọ̀kan nínú àwọn ẹni tó lókọ nílẹ̀ Ìbàdàn yìí wọ́n wá kí wa ní hospital bí àwọn ọmọ yẹn ṣe rí àwọn mọ̀pọ̀ tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n jẹ́ security wọn tí wọ́n gbé wọn dání àwọn ọmọ yẹn ń sá débi pé wọ́n fẹ́ kọ sábẹ́ chair ni. àwọn ọmọ yẹn ti mọ̀ bọ́ nìyẹn o. ọmọ ọdún méjì wọ́n rí ẹni tó wọ uniform tó dẹ̀ gbé wọn dání wọ́n dẹ̀ ń sáré kó sábẹ́ chair. àwọn làwọn ń pẹ̀ tí wọ́n pé calm down kò sí problem your daddy is here your mommy is here ìgbà yẹn làwọn ọmọ yẹn tó. then mo tún rọ ìjọba kí wọ́n ṣètò bí ara ó sì tún tẹ̀lú sí táwọn ọ̀dọ́ ò níṣẹ́ lọ́wọ́ most of àwọn tán dán ilé yìí wò graduate bẹ́ẹ̀ ni wọn o graduate náà òyìnbó queen english number mi sọ òyìnbó tó dáa tó lálàáfíà téèyàn mọ̀ pé lè kàwé so most of them àìrí tí wọ́n jẹ àìrí tí wọ́n mu ló lé wọn débẹ̀ ìṣúná kan gáìdì wọn lọ síbẹ̀ ni nítorí náà mo rọ ìjọba kan wọ́nà báwọn bí nǹkan báwọn ọ̀dọ́ ò bá ríṣẹ́ ṣe yóò lágbára o gbogbo owó táwọn olóṣèlú máa ń há fáwọn èèyàn yẹn wọ́n fún wọn ní $200 $1,000 kò lè sọ́ọ̀fù sí pọ́blẹ́mù Nàìjíríà o ká máa há ọ̀kadà fáwọn èèyàn kò lè sọ́ọ̀fù pọ́blẹ́mù Nàìjíríà o àfi kán dáṣẹ́ sílẹ̀ kódà lọ́dọ̀ tèmi olóṣèlú tó bá jí owó kó tó bá fi dálé sẹ́lẹ̀ ní Nàìjíríà ó yẹ wọn tó yẹn kó ṣeun nítorí tí wọ́n fi ń kó billions of naira lọ sókè òkun ẹ wo ìgbà tí corona dé ń sìn la tó mọ̀ yìí pé àwọn hospitals wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ asọ́rọ̀kì gangan kò sí nǹkan kan lọ hospital asọ́rọ̀kì ìyàwó president protest ẹ̀ pé kò sí nǹkan kan lọ hospital nínú asọ́rọ̀kì bẹ́ẹ̀ náà wà ní ti security majority àwọn ọlọ́pàá fẹ́fẹ́ ṣe wọn ní irinṣẹ́ tí wọ́n á fi ṣe wọn ní tracker tó abẹjọba kan ṣe tó yẹ kan ṣe bẹ́ẹ̀ mò ń fún gbogbo aráàlú lára pé àwọn kidnapper pọ̀ nílùú o ẹ jẹ́ ká ṣọ́ra o láàrin ọjọ́ méjèèje yìí kí làwọn ìgbésẹ̀ tẹ́ ẹ gbé kí ni ipa tí iléeṣẹ́ ọlọ́pàá kó kí làwọn àṣeyọrí bó lẹ ṣe rí ọmọ gbà padà. àkọ́kọ́ náà ní ojú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Dr. Ayéfẹ́lẹ́ CP gbọ́ lójú ẹsẹ̀ CP dẹ̀ gbé àwọn ọlọ́pàá dìde mọ́tò bíi 20 náà kó jáde lálẹ́ ọjọ́ yẹn kí àwọn ọlọ́pàá yẹn ó tó sùn àti àwọn SARS àtàwọn anti-kidnapping kan tó sùn láti gbogbo owó tó túká 2:30 a.m. la tó túká tá à ń wá gbogbo àdúgbò kiri pé bóyá a lè rí nǹkan kan níbẹ̀ mo kí wọ́n dẹ̀ ṣiṣẹ́ gan-an èmi gan mo kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára àwọn ọlọ́pàá wa ló jẹ́ kí n mọ̀ yìí pé ọpọlọ ń bẹ fún wọn bẹ̀ kò sí irinṣẹ́ mo kẹ́kọ̀ọ́ gan-an ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wàá di bíi ijọ́ kẹta tí wọn ò pè wá ìbànújẹ́ ń gborí ọkàn àwọn èèyàn ti ń sọ pé kódà pẹ̀lú wọ́n ti kó àwọn ọmọ yẹn wọn ò pè yín títí di ọjọ́ kẹta. wọn pè wá títí di ọjọ́ kẹta ààrẹ ni tó sọ pé wọ́n ti lò wọ́n nìyí wọ́n ti kódà mo rẹ́ni tó wá bá mi tó ní wọ́n ti fi wọn kún òun rí i pé àwọn ló kàn tán fẹ́ fi kún ṣẹ́ báyìí pé kí n mú owó wa owó tó tówó ni o
mo kàn rẹ́rìn ni mo dẹ̀ rẹ́ni tó fẹ́ tì mí lu ẹbọ tó ní kí n wá lọ bọ Ṣàngó mo dẹ̀ sọ fún pé tó bá kú ọ̀la tí màá ṣe ẹbọ nítorí ọmọ kọ́lọ́hún mú mi sọ́dọ̀ báwo la ti wá rí àwọn ọmọ yìí gbà pẹ̀lú. ẹ̀ka ètò kọjá lọ ńbẹ̀ yẹn aláàjì èmi àti yín sọ̀rọ̀ kan ní láàrin rògbòdìyàn yìí ẹni scammer ti wá pọ̀ kódà ẹ sanwó fún ẹni tí ò yẹ kẹ́ ẹ sanwó fún gbọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ bó nìyẹn ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni àwọn oníjìbìtì wá pọ̀ tó jẹ́ pé majority wọn àmọ́ fáwọn kó bára wọn ni tí wọ́n mọ̀ pé wípé hello àwa lọ́mọ ẹ̀ńbẹ́ lọ́dọ̀ ẹ o a dẹ̀ fẹ́ kó corporate ó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn èèyàn ló máa ṣe yẹ sàní a fẹ́ kó corporate àwọn ọmọ ìbejì orúkọ wọn ni wọ́n dárúkọ wọn wọ́n sọ nǹkan díẹ̀ nípa wọn tí yóò fi rò pé òótọ́ ni ọ̀kan nínú wọn ó ní ká san owó táwọn ọmọ yẹn ó fi máa jẹun if not òun á fi ibi pa wọ́n dákun má fi ibi pa wọ́n ọmọ kéékèèké èló lówó oúnjẹ ó ní 200,000 naira ni ó dáa gbà á jẹ́ ká fún ẹ 100,000 naira abẹ́ bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ìgbà tó ń pè mí yẹn àwọn ọlọ́pàá wà pẹ̀lú mi wàá jọ wà nínú mọ́tò táwọn ọmọ kiri ni lòun fi pè tó o jẹ́ kán gbọ́ direct ó kó bá rẹ̀ làwọn yẹn wá ní kí n play along àṣà transfer owó sọ́dọ̀ ẹ̀ nígbà transfer owó sọ́dọ̀ ẹ̀ sì wà lọ́dọ̀ mi mọ́ yẹn náà aláàjì ẹni bí èmi kan ọmọ kan wá nọ́mbà yín kan mo rí pé oúnjẹ gbogbo ayé lélẹ̀ kémi náà jẹ́ ń bẹ̀ so èmi ti jẹ́ tèmi o ẹ má bínú sẹ́ gbọ́ ẹ̀rọ ọmọ yín bóun sì lọ nìyẹn 100,000 naira bẹ́ẹ̀ náà wà ní àwọn àfáà oníjìbìtì àwọn pásọ̀ oníjìbìtì tẹ́lómi ò pè ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí n mọ̀ yìí pé àwọn pastors àtàwọn àfáà wọ́n ti ní àwọn tán máa ń rúùtù fún wọn nígboro tí wọ́n á kàn ṣàdédé pè pé ẹ̀ló mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wo pásítọ̀ kan bẹ ní èjì ògbélẹ́kọ̀ọ́ yíyíyíyíyí ẹnu ẹ̀ ń laná ẹ wo ẹ má sọ pé mi ni mo sọ nọ́mbà ẹ̀ fún yín o ẹ má dárúkọ mi ẹ jọ̀ọ́ torí wọn gbọ́dọ̀ máa ń fẹ́ kéèyàn rí àwọn torí wọn ní táìmù tẹ bá pè wọn àdúrà yẹn àgbà láàrin 24 hours ẹ gbọ́dọ̀ má rí mo kà á táwọn ẹlẹ́sìn Christian ò ń lọ síbi 50 mùsùlùmí náà pé fún kan bẹ musa odò nílọrin ó tẹ ẹ bá pè nísìn bóyá wọn ti gbàgbé pàfà lèmi náà tẹ ẹ bá pè nísìn owó wọn àjẹ kí n gbowó tó pọ̀ o wọn lè ní kẹ kọ́kọ́ sẹ́ǹdì 50,000 naira káwọn fi ṣègbàdúrà wọn wàá sọ àwọn nǹkan tẹ́ lọ rà èmi náà wá wòye pé ẹ ti ẹ̀jẹ̀ gbọ́ nǹkan táwọn àfáà yóò wí ọ̀kan nínú àwọn nọ́mbà tán fún mi mo bá pè ẹnìyẹn bá ní màá ra màálù 8 kí ló dé màá ra àgùntàn 8 ẹ fẹ́ ṣènáwó ni. àṣírò gbogbo ẹ̀ ó ń lọ sí bíi 1.8 million mo wá sọ fún mo ní kò sí ìyọnu ẹ sẹ́ndì àkáǹtì yín sí mi ẹ máa retí owó nígbà òdìjọ́ kejì ó tún pè mí ó ní òun ò rówó ìgbà yẹn ni mo wá ṣe ẹ̀yọ̀ true colour sí ó wá rí i pé mò ń ṣépè fóun ló bá sáré pa fóun àwọn àfáà tó yẹ wọn ó táyé sí wọn ń jẹ nínú ìbàjẹ́ pásítọ̀ tó yẹ kó táyé sí wọn ń jẹ nínú ìbàjẹ́ àwọn pásítọ̀ kan wá wà tó jẹ́ pé àwọn pásítọ̀ òdodo tójúmọ́ ni wọ́n ń fi àdúrà ràn wá lọ́wọ́ bí bàbá wa pf wa màmá wa ààrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màmá Bọ́lá Ààrẹ nu. màmá Bọ́lá Ààrẹ bẹ́ẹ̀ ni every morning báyìí kọ́ ni wọ́n ni màá kọ́kọ́ rí àtàwọn aláwàdúrà àtàwọn catholic gbogbo churches wọn ò ṣàdúrà mi ṣàdúrà ọmọ Akéwùgbà Gold lọ gbogbo mosque pátápátá ti ń bẹ ní Nàìjíríà àti abroad wọn ṣàdúrà kódà àwọn alásàlátù lamẹ́ríkà tí wọn ò lè jáde wọ́n ń pè mí pé online àsàlátù làwọn ń ṣe lọ́wọ́ o prayer yín làwọn ń ṣe lọ́wọ́. Alhaji torí àsìkò wa mo fẹ́ kí àwọn èèyàn wa ó rí nǹkan kan tàbí méjì dìmú nínú ọ̀rọ̀ bó o lẹ ṣe rí àwọn ọmọ yìí gbà padà ǹjẹ́ lẹ sanwó. ẹ ṣe àkọ́kọ́ èmi sọ fún àwọn ọlọ́pàá wípé ẹ̀mí ọmọ mi kọ́kọ́ important ju any other thing lọ o mi ò dẹ̀ fẹ́ wàhálà negotiation ni mi ò negotiate pẹ̀lú àwọn èèyàn yìí. ẹ sọ fọlọ́pàá bẹ́ẹ̀. ẹ má negotiate fún wọn bẹ́ẹ̀ bá níṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ̀jọ̀ máa ṣiṣẹ́ tí ń lọ lọ́tọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀mí àwọn ọmọ mi important mo ń fa àwọn èèyàn nímọ̀ràn bí situation báyìí bá ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ máa du ẹ̀mí àwọn tó bá wà nínú ẹ̀ because àwọn ọlọ́pàá àwọn ò fẹ́ ṣiṣẹ́ tiwọn àwọn èèyàn yìí àwọn ò fẹ́ rí ọlọ́pàá àbálọ àbábọ̀ èèyàn kàn rí pé èèyàn lùsì gbogbo nǹkan pátápátá ni. so
mi ò àwọn ọlọ́pàá wọ́n mọ̀ sí àwọn ìgbésẹ̀ mi pẹ̀tù mi ò aláwọ̀ wọn láti dá sí títí tá a fi san owó tán ní kásán kì í ṣe gbogbo wọn yẹn lásán o àwọn náà padà já wálẹ̀ dáadáa. wọ́n gbẹ́bẹ̀ wa. nígbà tán rí i pé a lówó lọ́wọ́ àmọ́ síbẹ̀ náà bí wọ́n ti já wálẹ̀ tó náà mílíọ̀nù gbé mílíọ̀nù kan ni. bó o lẹ ṣe rọmọ bó o lẹ ṣe rọmọ bó o lẹ ṣe rọmọ gbà. ẹ ṣe. bó o lẹ ṣe rọmọ gbà. ìjẹta òun la sanwó wọ́n dẹ̀ promise wa yìí pé àwọn á gbé ọmọ yẹn wá fún wa wọ́n á gbé ọmọ fún wa lójú ẹsẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìrìn àjò yẹn ó wà traumatized ó dẹ̀ kún fún wàhálà oríṣiríṣi èèyàn lè fèsì ọ̀nà wo ròdù ń sìn kan tó pè yín pé ó yẹ padà ẹ fèsì ọ̀nà ọ̀yọ́ ẹ lè dọ́yọ̀ kan tó ní no ọ̀yà tó máa bọ̀ wá sọ́nà àbẹ́òkúta wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo tírénì yẹn làwọn èèyàn ti fún mi àwọn tán ti kidnap rí kódà mo tó fẹ́ kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan ọ̀kan nínú ẹni tán kidnap rí òun ló jẹ́ kí n mọ̀ yí pé by the time tán bá ń bá yín sọ̀rọ̀ tán bá ń sọ̀rọ̀ líle pẹ̀lú yín tán ń sọ pé àbọ̀ yáwèrè ni àbí nǹkan mú ẹni apá ọmọ ẹ̀dánù ó ní wọ́n ń hà tí fíìmù ni ọmọ tàbí èèyàn tí wọ́n jí gbé yẹn òun ni product tí wọ́n ti fẹ́ tà wọ́n à ní fẹ́ kó kú so ẹ̀yin náà tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ múra yín wálẹ̀ fún wọn ẹ má lo agídí ẹni tí ìbọn bẹ lọ́wọ́ ẹ̀ kò sí tí ó lè dánwò ẹ má lo agídí tán bá ti pè yàn kéèyàn dẹ̀ múra ẹ̀ wálẹ̀ pé bàbá ọkọ mi ẹ̀mí rẹ̀ ó gùn ẹ̀yin ẹni rí ẹ̀yin tọ́lọ̀ ń kọ́kọ́ fẹ́ rí lọ́jọ́ gbèsè. èyí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé ká mú ọkàn àwọn èèyàn kúrò ń bẹ̀ pé kì í ṣe nǹkan rẹ̀ orí ọ̀pọ̀lọpọ̀ lè ti máa wò pé kankan ẹni bá dáwọ́ lérú ẹ̀ ní ká ẹ jẹ́ ká discourage aláàjì àbí àwọn tó bá fẹ́ dáwọ́ lérú iṣẹ́ bẹ́ẹ̀. tí mo ń gbìyànjú láti sọ orí rédíò la wà mi ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ but ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ kí n ní ẹ̀kọ́ bíi 12 ètò kéré jù nínú ẹ̀kọ́ yẹn ni pé nàìjíríà tọrọ tì kò sẹ́ni tó save lórílẹ̀‐èdè yàfẹ́ ni ọlọ́mọba protect tíjọba ọba tètè take action lórí ọ̀rọ̀ àwọn kidnapper very soon àdúgbò kọ̀ọ̀kan máa ní kidnapper kọ̀ọ̀kan wàláhì làzim nítorí náà gbogbo àwọn tí wọ́n dẹ̀ dáwọ́lé tán ṣe irúṣẹ́ yẹn ọlọ́run á fi ọ̀nà rere mọ̀ wọ́n á pàtì ká má jẹ́ kó dìgbà tọwọ́ bá tó tẹ̀ wọ́n kó ẹni ọwọ́ bá tẹ̀ yóò kábàámọ̀ ká pàtì ọlọ́run ó fi ọ̀nà míì mọ̀ wọ́n omi ìkẹ́kọ̀ọ́ wọn àríṣẹ́ ti ló gbé wọn débẹ̀ ká bẹ ọlọ́run á fi wọ́n mọ̀nà látara arúgbésẹ̀ tí wọ́n ń gbé yìí tí ò bá sí pé ọlọ́run ṣàánú èmi ń sìn ìyàwó mi àti jáde láyé toró ń dákú ṣeré ni látijọ́ yẹn ó ń dákú ṣeré ni bí mo ṣe ń kó tọmọ léyà ni mò ń kó tìyàwó tó ń dákú ṣeré ni mò ń ronú bí tí màá ti rí owó tán ní kí n mú wá ìpayà yẹn wá pọ̀ màá fẹ́ kí mọ́gìrìbì nígbà mi ní màá báyìí láàmú kí ìrun wákàràkà 3 mo fẹ́ kí ìrun rákà 4 mi máa lọ kí màá sálámà màá tún wá ṣe padà nítorí ìbànújẹ́ yẹn pọ̀ gan ìpayà tẹni ìyàwó tó ń dákú dájí ń bẹ́ẹ̀ tó rọrùn òbí mọ̀ ní ìláyé káwọn èèyàn yẹn ó ronú gbogbo yẹn kán dẹ̀ rò pé látara ẹyọ ẹnìkan táwọn bá gbé mo rántí pé wọ́n kidnap ẹnìkan nígbà tí mo wà ní pidgin fẹ́abọ̀ ó tẹ̀lé wa lọ hajj ọdọọdún ló máa ń tẹ̀lé wa lọ hajj wọ́n dẹ̀ kidnap ẹni yẹn ń ta ọjà lọ́jà kan nítòsí mo forúkọ ẹ̀ bá sí rí haúsá ni ṣọ́ọ̀kì kidnap ẹ̀ tán gbé lọ kò tán lára ẹ̀ bí wọ́n ti release ẹ̀ lọ hajj ṣọ́ọ̀kì yẹn ló pa sí Mẹ̀dínà kò dé Mẹ́kà gan dísìn ẹ jẹ́ kí n tó fún yín lẹ́xample kan mo lọ sí hospital láàárọ̀ yìí níbi tí a ti lọ tọ́jú àwọn ọmọ táwa lọ hospital yẹn lọ́kàn náà àwọn tó lókọ bẹ́ẹ̀ ni pé mo ti sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan àwọn ọmọ dẹ̀ nítorí pé ń rí ìbọn lásán àwọn ọmọ yẹn ti wà traumatized wọ́n dẹ̀ ń sá sí abẹ́ ìjà. tó ń kẹ́ ronú yẹn náà lẹ́yìn tẹ́ ẹ sanwó tán lẹ́yìn tẹ́ ẹ lẹ́yìn tí ẹ wọ́n wá ronú ẹni tí wọ́n á sọ dopò ọ̀sán gan lẹ́yìn tẹ́ ẹ mọ́kàn wọn wálẹ̀ tí wọ́n á sọ di aláìlọ́kọ mọ́ wọ́n wá ronú ẹni tó jẹ́ pé kò ní owó tí wọ́n bá pa ọmọ ẹlòmíì tàbí wọ́n pàyàwó ẹlòmíì òun gan lè pín ìka yẹn sínú pé ọ́kè òun náà jọyìn gúùpù yìí òun náà gba ẹ̀mí àwọn èèyàn tí ó pọ̀ orú ọmọ wa pọ̀ sí lórílẹ̀. aláàjì bó o lẹ ṣe rọmọ. àmọ́ iye èèyàn ní kíní yẹn ti sọdọ̀ lórí burúkú kọ́lọ́hún ṣàánú wa ni. bó o lẹ ṣe rọmọ. alhamdulilayi ìgbà tó ti di bí ọjọ́ 6 tí mo múra mi wálẹ̀ dáadáa àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ níbàásọ̀rọ̀ tọmọlúàbí
especially njọ́ mo ti sọ fún wọn pé màá cooperate gbogbo tẹ́ bá ní ìṣe ni màá ṣe. So lẹ́yìn ìgbà tá a ṣe ètò tán wọ́n kàn pè mí wọ́n ní àárín ọmọ lálẹ́ ìyẹn lálẹ́ àná. lálẹ́ àná. bẹ́ẹ̀ ni alẹ́ àná yẹn ló wá bítà jù. kí ló dé. ló wà tí ń retí pé wọ́n gbọ́mọ wa ó wá dàbí ìgbà ọ̀kan náà àwọn èèyàn mi wá pè mí pé ọ̀tọ̀ máa níbi tẹ́ ẹ sanwó sí wọn àti gbà yín. wọ́n gbà mí wọ́n sẹ̀ǹdì fọ́tò ọmọ mi àti evidence tí mo gbọ́dọ̀ àwọn lọ́mọ wà. wọ́n fi fọ́tò ránṣẹ́ sí yín. wọ́n fi fọ́tò ránṣẹ́ sí mi àtàwọn nǹkan míì tí mi ní lè sọ ní orí afẹ́fẹ́ nítorí ó yé mi. iṣẹ́ àwọn mi. So pẹ̀lú ìgbésẹ̀ yẹn èmi fọkànbalẹ̀ pẹ̀lú lálẹ́ àná làwọn yẹn gbà wá lọ́kàn pé wọ́n ti gbà yín. ìyàwó mi yí ńlẹ̀ báyìí sun ẹkún tí sì ń pòórá mọ́lẹ̀ pé owó wọgbó ọmọ tó lọ. èmi lè rí kan sẹ́ èmi lè rí kan 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 sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè rí kan 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 sẹ́ èmi lè rí kan 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 sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè. tó lórúkọ yẹn wọ́n ní ká máa bọ̀ ní àdúgbò kan àdébẹ̀ àdúró wọn níbẹ̀ làwọn ó ti wọ́n dárúkọ lé epo kan. ìyẹn lálẹ́ àná. nígbà pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ yẹn lálẹ́ àná ààrí wọn. wọ́n bá pè padà wọ́n ní tọ́ bá dẹ̀ ti ń di irú táìmù yẹn ní tí wọ́n máa ṣe ni pé fóònù tí wọ́n fi máa pè yàn kò ní clear mọ́. wọ́n máa ṣe kinní kan bóyá bíi fan tí ó máa dún bí ẹ̀rọ wúúú èyí ò ní gbọ̀n kàtà ń wí dáadáa mọ́. so èèyàn kàn ní ìdí torí nǹkan mẹ́rin tàbí nǹkan márùn-ún lọ́lọ́run fi ṣàánú mi tá a fi borí ìṣòro yìí. so rẹ máa padà sórí ẹ̀ka àyè bá gbà mí láti fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nítorí ìjọ mi. so ìgbà tá a wá padà dé ibi tán ní ká ti bá ọmọ mo yà sí ibi tán ní kí n yà sí ládùúgbò kan ní ìwòrò bẹ̀tì igbó ní gbogbo ṣáìdì bẹ̀. wọ́n ní màá rí kíọ̀sì kan pé wọ́n ti sún kíọ̀sì yẹn mọ́ kó lójú títí bẹ́ẹ̀ ni kò ti wọgbó díẹ̀. so pé tí n bá ti débẹ̀ kí n chẹ́ẹ̀kì nǹkan tó bá wà ń bẹ̀. bí mi ṣe débẹ̀ ọmọ orúkọ ọlọ́run ò dá lẹ́nu mi àdúrà náà là ń ṣe bọ̀. bá a ṣe ń ṣàdúrà táwọn ọmọ là ń ṣàdúrà tàwa tá a fẹ́ gbọ́mọ náà. toró ti ṣẹlẹ̀ rí tọ́jà wíṣ àwọn míì náà bẹ̀. aláti bí wo tí wọ́n ń wá gbó kiri pé ọlọ́run ṣàánú mi ọlọ́run àánú rẹ̀ mò ń béèrè ọlọ́run sí ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqim fi mímọ̀ náà ohun fi mímọ̀ náà yẹn ni mò ń tẹnu mọ́ ohun yẹn lọ́mọ mi wá gbọ́ nínú kíọ̀sì tí wọ́n tì wọ́n mọ́ ọmọ yẹn wá sí dádì mo ṣe débẹ̀ nígbà tí ń débẹ̀ mo rí pé wọ́n fi èso kan mú kinní yẹn èso yẹn wá sí bọ̀rọ̀. kinní yẹn dàbí inú ibi tí wọ́n tì wọ́n mọ́ yẹn dàbí kọ́bọ̀dù. kíọ̀sì ni táwọn bàbá Ìjẹ̀bú máa ń lò. mo ládùúgbò kan tí mi ní láìka. ẹ má sọ yìí. àdúgbò wo rògùn ni. so a ń láti fọ́ọ̀sì ilẹ̀kùn yẹn sí èmi ò tẹ àmọ̀ yìí pé ìṣó yẹn ó ṣe yí lọlẹ̀ mo kọ́kọ́ ń fọwọ́ fà á ká tó wá fọ́ọ̀sì ilẹ̀kùn sí mo wá gbé àwọn ọmọ yẹn mo gbé wọn mára omijé bọ́ lójú mi. àwọn ọmọ yẹn wá ń sọ fún mi pé dáàdì sí one point sọ́nà ibì kan. bẹ̀tì mo ń ka owó wọn kò pé ẹ má point mẹ́jà lọ mo sáré rush wọnú mọ́tò. bọ́lá ń ṣe gbàdúrà wa nìyẹn. Alhaji abiyamọ kú ọ̀rọ̀ ọmọ mo bá yín dúpẹ́ mo sì fẹ́ kẹ́ ẹ fúnra yín dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé. mo sọ kinní kan fún yín ní ìrọ̀lẹ́ ńgbà tèmi àti yín jọ wà wípé àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run ọ̀nà tọ́lọ́run sì ń gbà ṣe nǹkan ẹ̀ kò yí ẹ̀dá bóyá tí mi ò bá kò jàǹbá mọ́tò tèmi ní bá má débi tèmi délé nì ní ẹnu ìjẹ́jọ́ sẹ́ni àfi bẹ́ni pé kò sí ìbejì kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òkìkí àwọn ìbejì yín ti wá kàn káàkiri gbogbo àgbáyé mo fẹ́ kẹ́ ẹ lo àsìkò yìí láti fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn tó kópa nínú rògbòdìyàn yìí. mo bá ní kí n máa ka orúkọ mi ò ní lè kà tán mo kí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí pàápàá jùlọ àwọn àfáà wọn ṣe gbẹgbẹ tó pọ̀ Ọlọ́run bá mi san wọn lẹ́san dáadáa gbogbo àfáà tí ń bẹ nílẹ̀ Yorùbá kódà àwọn àfáà tó jẹ́ pàwùsá náà ń sọ wọ́n ṣe nǹkan lórí ẹ̀ sáńdẹ̀ sẹ́ńdẹ̀ sí mi àwọn òyìnbó wọ́n pè mí
àwọn òyìnbó tí mi ò mọ̀ rí tí mo dẹ̀ mọ̀ pé tó ní Amẹ́ríkà lélẹ̀ àwọn kí n explain nǹkan tó ń ṣẹlẹ̀ fáwọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gbogbo àwọn àfáà mùsùlùmí mo dúpẹ́ mo wá sẹ́rí sórí gbogbo àfáà ẹlẹ́sìn Christianity gbogbo àwọn pastors àwọn wòlíì gbogbo wọn àwọn aláṣọ àdúrà gbogbo wọn àdúrà ní lọ́sàn-án lóru mo dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run á bá mi dúpẹ́ fún wọn. àwọn ọmọ Nàìjíríà tá ń bẹ lókè òkun àwọn gbé kinní yẹn léyà fẹ́ẹ̀ ju àwọn tá ń bẹ Nàìjíríà lọ because red signal ló jẹ́ fáwọn náà pé ṣé táwọn náà bá lọ lé sórù nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ fáwọn. mo gbọ́ tẹ́nìkan sọ fún mi pé tó báyìí mú wọn ti ta kí ó gba gold tán mo jẹ kò bọ́yá ọmọ gómìnà ní ọkàn o mo gbọ́ tẹ́nìkan sọ bẹ́ẹ̀ fún mi. gbogbo àwọn èèyàn wa ní Britain ní Amẹ́ríkà especially àwọn ará London mo dúpẹ́ fún yín àwọn ará Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ wọn Saudi Arabia wọ́n panu pọ̀ gbogbo wọn ń ṣàdúrà mo dúpẹ́ lọ́wọ́ yín. àwọn agbófinró ńkọ́ àwọn ọlọ́pàá ńkọ́. mo wá padà sórí àwọn oníròyìn látòkè délẹ̀ láì yọ ẹnìkan sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn o ó bẹ̀rẹ̀ látòrí Fresh FM ó fi kárí gbogbo oníròyìn mo dúpẹ́ lọ́wọ́ wọn àwọn bloggers tó jẹ́ pé àwọn máa ń sọ̀rọ̀ bínú sáwọn èèyàn ni àwọn ò sọ̀rọ̀ bínú gbogbo wọn náà support wa ni mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà mo wá padà sórí àwọn agbófinró ó bẹ̀rẹ̀ látòrí Commissioner for Police Ọ̀yọ́ State mo dúpẹ́ lọ́wọ́ wọn o wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n perform wonderful well. èèyàn ni bàbá yìí. ẹ rí i pé mo sọ bí program nìkan yìí pé kódà bí n gbóhùn gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ yìí ìgbìyànjú CP ó jẹ́ mọ̀ pé gómìnà ti fún wọn ní directive ni tí wọn ò bá fún wọn directive wọn lè mọ̀ sí wàhálà tó yẹn tí wọ́n ṣe iṣẹ́ gan anti-kidnappers lọ́yọ̀ state mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo SARS Ọ̀yọ́ state mo dúpẹ́ lọ́wọ́ wọn police station Ọ̀jọ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn látòrí DPO dé kárí gbogbo ọlọ́pàá mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó mọ̀ mí rí jẹ́ ń kànú àbíyamọ lára mi ìgbà tá a rọ́ ọmọ tán tẹ́lẹ̀ mi bá pè mí báyìí ẹkún ni wọ́n á fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé o mo wá parí gbogbo dúpẹ́ mi padà sọ́dọ̀ Ọlọ́run tó dá gbogbo àwọn Alhamdulillah. òun ló dá gbogbo wọn òun ní control mind ẹ̀dá tọ́lọ́run ò bá ní kí gbogbo wọn ó dìde wọn ò lè dìde mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá mi ọba tí ó pa mí inna salati wa nusuki wa mamati wa mahyaya lillahi rabbil alamin mo ń bẹ láyé Ọlọ́run ni mi ò sí láyé Ọlọ́run ni sàárà mi àdúrà mi ọwọ́ Ọlọ́run ló wà mo dúpẹ́ lọ́wọ́ ọba tó dá mi o tí ò jẹ́ kí n gborúkọ burúkú ọpẹ́ yẹ mi o. ẹ ṣeun Alhaji. lẹ́rí kan sẹ́ èmi lẹ́rí kan. ẹ rí pé ó lágbára báyìí bí kọ́lọ́n kó dákun kí ó má fi iná ọmọ jó wa ọlọ́run mọ́ ti bi ọmọ mú wa lágbára ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń sunkún àìrí bí ọlọ́run ó dá wọn lóhùn ọlọ́run á wọlá inú oṣù tá a wà yìí á dá gbogbo yín lóhùn ẹ̀yin tí ẹ bá wà nípò ìbànújẹ́ kan àbí ìkejì ọlọ́run ọba ó nu omijé yín nù ẹ rí pé nǹkan kan ṣùgbọ́n a dúpẹ́ ọpẹ́ òun ló yẹ Sheikh Akeugba Gold torí wípé gẹ́gẹ́ bí ètò Yínká Ayéfẹ́lẹ́ ọ̀gá wa dáadáa ẹ rí wípé ọpẹ́ òun ló yẹ Akeugba Gold bàbá àwa náà bá yín dúpẹ́ nítorí wípé ajá tó bá rolé ẹkùn ní tó bá bọ̀ tí ò fẹ́ jẹ̀wẹ̀ ẹja kíkú ewu ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn èèyàn sì ti bá a lọ àwọn kan gbìyànjú àti sanwó ṣùgbọ́n àtowó àti èèyàn wọn ò rí kankan nínú wọn bó tilẹ̀ jẹ́ wípé owó tùlùtùlù lẹ́san torí pé a mọ̀ ẹ fẹ́ dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ ni a dúpẹ́ torí wípé àdúrà náà ló gbà bẹ́ẹ̀ bá sanwó fún wọn lẹ́yìn ọjọ́ kele ọjọ́ kẹfà ẹ rí pé ó lágbára bẹ́ẹ̀ bá wá rọmọ ńkọ́ ṣùgbọ́n ẹ rí àwọn ọmọ ẹja fi owó lẹ̀ torí pé owó ò tó ẹ̀mí ipò owó nìyá ọmọ yìí ò bá wá wà lásìkò yìí lágbára ọlọ́run àní rí bí o àti nílẹ̀ yìí àti lókèrè lágbára ọlọ́run àní rí bí tó àwọn ìbéèrè tó wá ń tawọ́ tasẹ̀ onínú mi ni wípé ìbéèrè àkọ́kọ́ ṣé torí bí orílẹ̀-èdè ṣe rí lórí lásìkò yìí ni àbí kí ni ẹjá dìjọ gbé yẹ̀wò ẹjá jọ gbé yẹ̀wò ṣé kí lockdown ó tó dé ẹ rí wípé ó wá ń gògò sí ìwà ìjínigbé ó ní apá àbìkan lórílẹ̀‐èdè Nàìjíríà tí mi ò fẹ́ fi gbogbo ẹnu dákọ̀ ẹ̀ ibẹ̀ ló ti gògò ṣùgbọ́n nísìnyí ní South West ẹ̀gbọ́n tàlájì sọ ó nígbà tá a bá fi rí bí ọdún bíi 5 sẹ́yìn ó ní gbogbo àdúgbò káàkiri wọn ó ti máa jí èèyàn gbé kọlọ́mọ wa kó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ ká máa rìn tìfura
ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe lẹ́ni kì í ṣe lánàá láti ń sọ nítorí pé ìlú táwa náà dé rí àwọn ìlú tó làmìlaka ààbò ní àkọ́kọ́ ń bẹ̀ kọ́lọ́n kó dákun ìjọba wa ọlọ́run ti ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àwa náà ló yẹ ká ranra wa lọ́wọ́ àwọn tó yẹ ká ṣe gbogbo ẹ̀ náà la mọ̀ ṣé torí àsìkò yìí ni àbí ẹni tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìbéèrè tájọ máa béèrè nìyẹn kí lockdown ó tó dé ńkọ́ nígbà tí lockdown wá ń dé ó jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ebi ń pa àwọn èèyàn ebi ń pa àwọn aráàlú ṣùgbọ́n kì í ṣe ìdí rèé torí wípé àwọn tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ láabi àwọn ọ̀dọ́ ni kì í ṣe reason rárá nìyẹn o kì í ṣe ǹtẹ́ èèyàn fi lè wò wípé bí orílẹ̀-èdè ṣe rí ìdí ni tí a fi wá máa jí èèyàn gbé ìka tó bá ṣẹ̀ ló bá gé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ mo mọ̀ wípé àṣírí yín ó padà tú ni bẹ́ẹ̀ bá túbá ẹ jìyà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá sì túbá tó ó kù yín ó kọ lọ́run nítorí wípé bí èèyàn bá ọ̀tá fà sókè tó yí dóborí bí ọba yé ò bá rí tọ̀run wò ẹja ṣọṣe ẹ̀yin ọ̀dọ́ ìsẹ̀yìn gbogbo ọ̀dọ́ pátápátá ẹ yá mi létí yín nítorí wípé kéèyàn ó kánjú jayé kò sérè kankan ńbẹ̀ ẹ fẹ́ kánjú jayé ẹ fẹ́ wọ mọ́ṣáàjì aṣọba títan náà yanranyanran ẹ rántí o ẹni tó jẹ́ lánàá dà ẹni tó lò lánàá dà ẹ fẹ́ jayé ẹ fẹ́ mu ẹnẹsí ẹ fẹ́ mu gbá ẹ fẹ́ máa wo ẹ fẹ́ máa kóbìnrin kí ẹ fẹ́ lu ọkọ̀ bọ̀gìnì ẹ fẹ́ kọ́lé ilé ayé ń gbogbo ẹ mọ́ ǹjẹ́ èèyàn bá ṣiṣẹ́ fún ni máa pẹ́ lọ́wọ́ ẹni ẹni tó lọ́run bá ti kọ́ pé yóò lówó ó di dandan kó lówó bẹ́ẹ̀ bá wá gbọ̀nà ẹ̀ burú tó ẹ kú lówó ṣùgbọ́n ẹ̀mí yín ò ní gùn àwọn ọ̀dọ́ ló ń bẹ ní abẹ́ ìṣẹ̀lẹ̀ yìí nítorí pé aláàjì náà sọ ó ní wípé èèbó tí wọ́n ń sọ lẹ́nu Queen English pọ́nbélé pátápátá ni ẹ̀rí nǹkan ẹja ṣọṣe ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe ìbéèrè míì tí mo tún wá fẹ́ béèrè ó ní wípé ẹ wò ó bí kúlé ò bá pani tòde ò lè pani a jẹ́ wípé bí wọ́n ti sọ bá àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́kọ́ ń bẹ̀ nìyẹn aláàjì náà sọ wọ́n ní pé gẹ́lẹ́ bí àwọn ti jáde ó ní wọ́n wọlé wọ́n sì kó àwọn ọmọ yìí lọ ìkan ò tiẹ̀ wọṣọ nínú wọn nítorí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sàndí fún nígbà tó ṣe kíni tó ṣu ara wọ́n ṣẹ̀ clean ẹ̀ up ni kọ́lọ́n kó dákun kó ṣàánú wa kí ikú ilé àti tòde kó mọ̀ rí wa mú ẹ̀rí nǹkan àkúkú gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni ọlọ́run kó dákun kó ṣàánú wa ni o ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ̀ àwọn tí mo tún fẹ́ béèrè ó ní wípé kí ọlọ́run kó dákun kó ṣàánú wa ni ó lágbára torí wípé ikú tó ń pojú gbà ẹ́ ni òwe ní ń pa á fún ni àti sọ kí ìjọba kó mú ètò ààbò kó mú dandan gbogbo ẹ̀yin landlord vigilante àdúgbò ẹ dákun ètò ààbò dọwọ́ wa ẹ mọ̀jà fi jádọba nìkan ojú sì lálákàn fi sọrí bẹ́ẹ̀ bá ti kófìrí ẹ̀ ń tẹ́ mọ̀ wípé kínní ẹ járe wípé a tètè ń tara wa lólobó àwọn ọlọ́pàá àwọn agbófinró gbìyànjú ṣùgbọ́n ìyànjú wọn nìkan ò tó ọlọ́run ó mọ̀ dàbò ẹ̀bù wá káwa náà ó sì ṣe kínní ká mọ̀ wípé ibi tá a wà orílẹ̀-èdè tá a wà ẹ̀yin o ètò ààbò mẹ́hẹ́ńbẹ́ ọlọ́run ò ní jẹ́ kí àti àwa àti dúkìá wa kò ní di tẹni ẹlẹ́ni lágbára ọlọ́run àní bógun yìí lọ lágbára ọlọ́run àkúkú ní bá lọ ẹ wá wò ó eléyìí tó wá kọ mí lóminú jù ń bẹ̀ ó ní wípé àwọn tí a pè wípé èèyàn ọlọ́run àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí tó jẹ́ wípé onírọ́ ni wọ́n wá fẹ́ máa lò ó as opportunity wọ́n fẹ́ máa take advantage ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni lẹ́ni tó jẹ́ wípé ó gbomi jẹ́ lẹ́nu lójú ẹnìkan aláàjì lòun ti rù yàtọ̀ sáàwẹ̀ ẹ̀rí nǹkan Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ní wípé ńgbà àwẹ̀ náà kì í rù tó báyìí ṣùgbọ́n ọlọ́run má jẹ́ kéèyàn ó máa rìnrìn máìlì 10 nínú yàrá àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń jẹ́ kéèyàn ó gbàgbé
gbàgbé ara nìyẹn. ẹni ẹlẹ́ni ń kírun kò mọ ti ń kí mọ́. kọ́lọ́n kó dákun kó ṣàánú wa. ọlọ́run ní jẹ́ kójú wa ó rí bí ẹni tó bá kàn ló mọ̀. ikú ilé ò bá pani tòde ò lè pani. àwọn ẹni bí àwọn ẹni ìkà tí wọ́n ń pera wọn léèyàn lọ́hùn ẹ̀ ń fọ ọlọ́run ń bojú. ẹnìkan máa méwúrẹ́ wá kán máa mú màálù wá. ẹnìkan lọ máa bò òòṣà kán béégún ilé kán bò ẹni ẹlẹ́ni ó ní àwọn ò ní sìn nǹkan míì. ọlọ́run tó ń sìn náà lòun ó máa sìn. ọlọ́run ọba sì ṣe ẹ̀rí nǹkan. àwọn 419 àwọn ọ̀dọ́ ẹlòmíì tún gba 100,000. aláàjì àwa la gbọ́ ọmọ ẹ o. bó bá fẹ́ ra àwọn ọmọ yẹn ó yá kó san 200,000. ẹni ẹlẹ́ni lòun ò ní 200,000. ẹ dákun ẹ gba 100,000. 100,000 ṣé yẹn lọ́mọ ẹ máa jẹ ni. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹni yẹn gba 100,000 ńgbà tó gbọ́ 100,000 tán ó bá tún pè padà pé ó àlàyé ṣé ó ń gbọ́ mi èmi ò mọ nǹkan kan ń pọ̀ mọ́ ẹ o èmi ò mọ nǹkan kan ń pẹ́ àbí tí mo sọ iye àwa kan fẹ́ jẹ́ ń bẹ̀ ni àwa náà fẹ́ jẹ́ tiwa ní òun ibi tá a bára wa nìyẹn o. ẹ̀rí pó ga ó lágbára. ngbà tí mò ń gbọ́ omijé ó ń ṣe pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú mi nítorí wípé lásìkò náà ìyá ọmọ ti di jálajàla ó ń dákú ṣeré nì ṣùgbọ́n ní èyí ẹni ẹlẹ́ni ìbẹ̀rẹ̀ sí náwó sọ́tún náwó sósì ẹ̀rí ìyẹn náà tún gba tiẹ̀ ó gbọ́ 100,000. àwọn agbófinró wà ń bẹ̀ mo sì mọ̀ pé ọwọ́ ọlọ́run ọwọ́ àwọn agbófinró tẹ gbogbo yín ẹ̀rí ẹ̀ ò ta fà sókè tó yí ló borí bọ́ba yìí ò bá rí tọ̀run wò yín ẹja dákẹ́ ìwà ibi ṣíṣe ẹja yé sórílẹ̀-èdè wa lẹ́nu nítorí ní tá a fẹ́ jẹ́ nítorí ní tá a fẹ́ jẹ àbí ní tá a fẹ́ dà ní ẹja di ọlọ́run ọba mú dáadáa torí pé òun nìkan lọ́lọ́run tó lè ṣe é fún ni èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣẹ́ bùrú ọ̀la ẹ bá fẹ́ ṣẹ́ bùrú ọ̀la iwájú ẹ̀ ò dá ẹ̀yìn rẹ̀ náà ò sì sunwọ̀n ẹja rí i wípé gbogbo àwọn irú àwọn ìwà báyìí láwùjọ wa kí ìjọba ó dákun ká bá wa mójútó dáadáa ẹ̀kọ́ ńlá ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lágbára ọlọ́run àní rí bímọ o àti nílẹ̀ yìí àti lókèrè títí ìgbà míì tá a tún máa mú tuntun wá fún yín nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri olúfẹ́mi àkànní lélẹ́yìí Sunday ọmọ bàbá akin tó ṣe bẹ́ẹ̀ tó bá òye ńlé MC Bobby sunshine presenter and of course Mr Finishing bàbá olúwa fẹ́ràn bàbá olúwa fi káyọ̀ mẹ́kun ọkọ̀ ìyàwó ẹ̀ tó ẹ jẹ́ kí n sún lè ní kí n tó sáyẹ̀nsì ẹ pàdé mi ń gbà míì fún àkọ́tún ètò ó dìgbà bye for now.